nílẹ̀ tó fẹ́ bá wa ṣe. Máyèkó. Alájà Káwọ́là. Máyèkó. Tìrìbọ̀dọ̀ dé. Ilé pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe. Máyèkó. Máyèkó. Ìrẹ́pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa. Tìrìbọ̀dọ̀. Máyèkó. Oya ìjìnlẹ̀ oya. Máyèkó. Ìrẹ́pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe. Ó dá sọ́lọ́ àlẹ́.
ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. à ń bọ̀ wá bẹ̀rẹ̀ yẹn yẹn dáadáa. Tá nira tán. Awọ wálẹ̀ yẹn yẹn. Ẹ dákun ẹ foríjì wá. À ń bọ̀ wá bẹ̀ láti wá wọ wálẹ̀ yẹn yẹn. Sheikh fọ́rìn ẹ rí i pé àdéhùn wa kó tó di pé wọ́n gun stage yìí. Tania ni bàbá fẹ́ kà. 8 minutes. Èyí tí Sheikh Ibrahim ti gbọ́ yìí náà wọ́n ti mọ̀ pé Tania ni. Tania náà nìyẹn. Àfa kaba yìí. Kò sí. Bàbá ti di bọ́dọ̀ ẹ máa wọlé. Kí ìjókòó yìí ó máa gùn mọ́. À ń lọ sí ọ̀dọ̀ alájà wa.